wọ́n tí wọ́n ẹ̀dọ́ sí èèyàn ta lè èèyàn tí wọ́n ẹ̀dọ́ sí ẹ̀ ṣàlàyé ká gbọ́ agbára kí ni wọ́n ní tí wọ́n fi ẹ̀dọ́ sí èèyàn wí fún mi lẹ́ni tó jẹ́ pé tó bá padà gbégbá ìbò lọ́tà tó jẹ́lé bàbá rẹ̀ kò ní wọlé mọ́ fódìdí ọdún 8 tí wọ́n fi sàrẹ orílẹ̀-èdè yìí ọ̀nà òsì lọ́tà tó jẹ́lé bàbá tá a ti gbébi lọ́mọ ó ti ìyàn lójú ó ṣe ní kàyéfì Ọbásanjọ́ tí ò ní political influence rárá ọwọ́ ẹ̀dọ́ sí fi dá Òbí bàbá Ọ̀tà ojú yín gbà mí tì àgbàlagbà tí ò bá bẹ̀rù àti sọyẹ́gẹ́ mọ́nì kò ní bẹ̀rù àti daláwàdà adìyẹ àpẹẹrẹ kí l'Ọbásanjọ́ fi lélẹ̀ tó lè mórí èèyàn wú ná ṣe ti $12 billion owó iná tí wọ́n sọ dòkèlè tí wọ́n ń gbéra ló fẹ́ wúwa lórí ni ọ̀tá ẹni kì í pọ̀jù ọ̀yà gbogbo wa lórí Tinubu lásáájú rere mo ti ṣàlàyé fún yín olóṣèlú tí ń gbégbá lónìí tó fẹ́ dìbò tó ní political children gẹ́gẹ́ bí Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu kó jáde sí gbangba ta Haúsá tí Ìgbò tọmọ Yorùbá wá ariwo Tinubu ni wọ́n ń pa wọ́n tún kan sàdánkátà Ọba Akewi tún ti dé o àyàkọ́kọ́ ọ̀nà kì í jagunjagun ọ̀rọ̀ jagunjagun èdè má fi tìbọn ṣe àlùjọ̀nù Akewi tí ò ṣe é dìgbòlù rárá ẹni bá gbà sọsọ Ọba Akewi lójú yóò mọ tí ń jọjẹ pupa tíṣẹ̀gbọ́n bá ń pàràbà tí fagi ìrókò ya èèwọ̀ kò gbọdọ̀ dání sọgí ńlá o tá a bá yọbì lóko ọ̀tọ̀ là ń yọbì dùn sí àkókò tí fẹnu sọgí nígbó kò gbọdọ̀ dání sọgí ọ̀ràn kó mọ́ bá àrọ́ràn ni a kì í torí àgbàdo kan oṣù sẹ́kọ́ a kì í torí èrè kan oṣù sàkàrà a kì í torí ẹyin kan oṣù sẹ́pọ̀ tọmọdé gbàgbàlagbà wọn kì í péjọ dẹ̀gbẹ́ ìlírí èmi Ọba Akewi ọ̀kan oṣù àràbà tí mi gbọ́ kìjikìji Akewi ńlá ti ń gbénu lé bara rẹ̀ lẹ́rù ṣé ẹ̀gbàgbé Ìyábọ̀ tí ọmọ Ọbásanjọ́ ṣé ẹ̀gbàgbé ìwé tó kọ sí bàbá rẹ̀ lọ́jọ́ sí tó ní bàbá mi ẹ̀yin ká lẹ lórílẹ̀-èdè yìí Ọbásanjọ́ wá ń ṣe bí ẹni tó lórílẹ̀-èdè gan fásitì tọ́básanjọ́ dákẹ́lẹ̀ níbo ló ti rówó Ọbásanjọ́ fáàmù tí ń bẹ lọ́tà gbogbo ayé ló sáàmù gbogbo Nàìjíríà ni àwọn bàbá oníjẹ kò kàn mí ọ̀tá Yorùbá ọ̀tá Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣàṣeyege nínú ṣe ń bí bàbá ìgbà tí bàbá ọ̀tá ẹ̀dọ́sì Àtíkù lọ́dún 2019 níbo ló já sí agbára kí l'Ọbásanjọ́ ní gan tó fi ẹ̀dọ́sì ẹni àwọn dìndìnrín tí ń dínrọ́mọ́ inú wọn náà ń dùn sùkẹ̀ wọ́n ń jójú ẹlẹ́yà níyàrá wípé Ọbásanjọ́ ẹ̀dọ́sì wọn bó ti ẹ̀jẹ̀ pé gbogbo ayé ti mọ̀ wípé Àtíkù ti kùnà kí wọ́n tó dìbò kọ̀tán bí èwo wá ní Peter Obi tí ò ní party structure rárá ní local government tí wọ́n ẹ̀dọ́sì ẹ wí fún mi èèyàn mélòó ló bẹ́ kọ̀tẹ́sì fún House of Reps House of Senate House of Assembly lẹ́gbẹ́ ẹ̀wọ̀n ẹ wí fún mi ọ̀gá Yorùbá l'Ọbásanjọ́ jẹ́ kó yé gbogbo wa ẹjẹ́ kan sí ikú tí wọ́n tó wọ́rọ̀ bàbá Ọ̀tà kẹjẹ ká gbá síwájú lárugẹ jàgàbáànù ní gbogbo Nàìjà ń fẹ́ kí gbogbo afẹnijẹ òṣèlú sí mẹ́dọ̀.